lórí ètò fertility extra ìyẹn fáǹfààní ẹ̀yin èèyàn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí ohun tá à ń máa ń ṣe ń bẹ̀ ni pé à ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí kí ló ń fa àìsàn àìrọ́mọbí à ń la àwọn èèyàn lọ́yẹ̀ lórí àwọn ìgbésẹ̀ tó yẹ ká máa gbé tó bá ṣe bí ẹni pé ó ti ń di oṣù mẹ́fà àkọ́kọ́ tá a ṣègbéyàwó àròyún ní oṣù mẹ́fà kejì àròyún ní oṣù mẹ́fà kẹta àròyún ní irú ẹni tó yí nǹkan tí irú ìdílé tíṣẹ̀lẹ̀ báyìí bá ti ṣẹlẹ̀ a jẹ́ pé àìsàn àìrọ́mọbí ti ń bá wọn jà nínú ìdílé yẹn nìyẹn àìrọ́mọbí ti ń bá wọn jà nínú ìdílé yìí nìyẹn lágbára Olódùmarè gbogbo abiyamọ tí ń fi ọwọ́ osùn tí fi ń nu ògiri gbígbẹ Olódùmarè á pa yín lẹ́rìn ayọ̀ lórí ètò fertility extra lọ́sẹ̀ yìí à á sọ̀rọ̀ lórí ọjọ́ orí ọjọ́ orí age ẹnìkan bi mí pé ṣé ọjọ́ orí tún ní nǹkan ṣe pẹ̀lú àìsàn àìrọ́mọbí ni bẹ́ẹ̀ ni ó ní í ṣe ẹnìkan wá ń bi mí léèrè pé ìyá ọmọ 65 years ọmọ 70 years tó finú ṣoyún tó sì fẹ̀yìn gbọ́mọ kan pọ̀nkọ́ ìyá ọmọ 60 years 65 70 àbí bàbá 80 years tó fóbìnrin lóyún ńkọ́ tó sì finú ṣoyún tó sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n mo wá sọ pé àdìtú ni ọ̀rọ̀ Olódùmarè ntí Ọlọ́run Olódùmarè fi ju gbogbo wa lọ nìyẹn ṣùgbọ́n lára kókó pàtàkì nínú kókó 12 tá a mẹ́nu bà lọ́wọ́ tá a ló máa ń fa àìsàn àìrọ́mọbí ni ọjọ́ orí wà ọjọ́ orí age barrier tí ọmọbìnrin láàrin ọdún 21 years sí 25 years sí ọdún 25 sí ọdún 27 ó yẹ kọ́ ọmọbìnrin ó ti wà nílé ọkọ kó ti máa ṣàbíamọ ká pé ọkọ àtìyàwó wọ́n fẹ́ ṣètò ilé wọn pé àwọn fẹ́ bí ọmọ 3 péré ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ ọmọ bíbí láàrin ọdún 21 sí ọdún 27 30 ọdún sí ọdún 35 tán bá fẹ́ ṣètò pé tó ọmọ 2 péré làwọn fẹ́ bí ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ ètò ọmọ bíbí láàrin ọdún 25 ọdún 27 sí 30 ọdún sí ọdún 35 tàbí sí 40 ọdún ó rọrùn fún ìdílé láti lóyún ní àwọn àkókò yìí láìsí wàhálà láìsí ìdààmú kankan nítorí pé àwọn nǹkan kan tá à ń jẹ ó ní í ṣe pẹ̀lú àìsàn àìrọ́mọbí pàápàá jùlọ ní sáà tá a wà ní àkókò tá a wà yìí ó ní í ṣe pẹ̀lú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a sì ń jẹ lọ́mọdé nígbà tá a bá ti ń dàgbà ní nǹkan yìí á bẹ̀rẹ̀ sí máa béèrè lágọ̀ọ́ ara wa àwọn àkókò yìí ní nǹkan yìí á máa béèrè lágọ̀ọ́ ara wa táwọn nǹkan yìí bá sì ti ń béèrè á di pé kí àìsàn eléyìí kó máa yọ sí ni lára kéléyìí kó máa yọ sí ni lára kí tọ̀hún máa yọ sí ni lára oríṣiríṣi àìsàn tó bá ti wá ń pàdé lára èèyàn eléyìí á máa ṣe okùnfà àìrọ́mọbí ọjọ́ orí a máa fa àìrọ́mọbí láàrin obìnrin àti ọkùnrin a máa fa àìrọ́mọbí fóbìnrin a sì tún máa fa àìrọ́mọbí fọ́kùnrin ẹ gbọ́ mi dáadáa ọjọ́ orí a máa fa àìrọ́mọbí fóbìnrin bẹ́ẹ̀ ló máa ń fa àìrọ́mọbí fọ́kùnrin a tún ní rí jù báyìí lọ o lórí ètò fertility extra lọ́sẹ̀ yìí títí ìgbà míì tá a tún pàdé lórí ètò fertility extra dókítà bàbá fertility ní kẹ́ ẹ pè sórí nọ́mbà 08109830865
081 09 83 0865. nọ́mbà tẹ́ pé dókítà bàbá fertility sínú nìyẹn fún ìmọ̀ràn lórí bó la ṣe rọ́mọ bí, fún ìtọ́jú lórí bá a ṣe rọ́mọ bí, fún àdúà lórí bó la ṣe rọ́mọ bí àti ètò ayé èèyàn míì. Olódùmarè á bá wa ṣe o, á ràn wá lọ́wọ́ lágbára Olódùmarè. Ǹjẹ́ títí ìgbà míì, ariwo ayọ̀, ariwo ìdùnnú lórí ọmọ bíbí asọ̀lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń wò mí, ó dìgbà kan náà.